وتفسير آياتك بحفظهن نحن نزلنا الذكر وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بما ذاتك المقدسة اللهم آمين. آمين آمين يا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى، وإذا رضيت حتى كانت ملء ما في علمك وزنته وعدده، وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بإفز إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. أعوذ بالله من الشيطان الرجيم. وإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون.
والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجنا فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم والمطلقات وللمطلقات متاع بالمعروف حقا على المتقين حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله له فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم الحمد لله àwa lánàá a gbọ́ àlàyé ibi tí a bá kéwú dé lésì áyà kan tó kù tá a tú òun náà ni wa'in khiftum farijalan aw rukbanan فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. Áyà yìí ó ń bá wa sọ̀rọ̀ nígbà tí àwọn tí wọ́n ń jagun. Ó ń bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń jagun. Pẹ̀lú Ànábì Muhammad. Kí a fi lè mọ̀ wípé ìrun ó ṣe pàtàkì púpọ̀. Láti mọ̀ pé ìrun ó ṣe pàtàkì púpọ̀. Ọlọ́run ń sọ fún wa ń bí wípé tí ẹ̀ ń bá ń bẹ̀rù ọ̀tá. Tí ẹ̀ bá ń bẹ̀rù ọ̀tá.
ẹ máa rìn ẹ máa rìn ẹ sì máa kírun ẹ sì máa kírun. ṣe rí i pé ìrun ṣe pàtàkì ìrun ṣe kókó. inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. ìta ṣe ní dandan dandan ni. a gbọ́dọ̀ kírun túláàsì ni. kì í ṣe ṣáìsì mo fẹ́ kì í ṣe pé ní àhán. ó bá wù mí kọ́. bó bá wù mí kọ́ túláàsì ni. túláàsì ní ká kírun básìkò òrùn bá dé gbogbo condition tó o bá lè wà tọ́ba wà lásìkò òrùn tó kí kì. bó bá ṣe pé nǹkan ẹ̀rù kan ní ń bà ọ́ wọ́n yẹ pé nǹkan ẹ̀rù kan ní bọ̀ ọ́. tásìkò òrùn sì dé bá ọ lásìkò òrùn dé bọ̀ ọ́. tó ń wá ń sá tó ń sá. فرجالا أو ركبانا kódà bẹ́ẹ̀ bó bá ṣe pórí ẹ̀sìn lẹ́wà lórí ẹ̀sìn ẹ̀ bá wà lásìkò òrùn tó. gbogbo nǹkan yòówù tẹ́ ẹ bá gùn gbogbo nǹkan yóò tẹ̀ bá fún un. kì í ṣẹ̀sìn nìkan kì í ṣe ẹsẹ̀ nìkan ó ti kan mọ́tò náà wà. ó pa dandan ó padà dẹ̀. ká kírun kákìrì. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ò mọ̀ wípé béèyàn bá wà nù mọ́tò tó ń travel bẹ́ẹ̀ tásìkò òrùn tó ó tó bọ̀ ọ́nà ọkọ̀. tó o sì mọ̀ wípé kò sọ́nà míì tó o lè gbà kò sọ́nà ní ìjọba. tọkọ̀ ń sì ń lọ lọ́kọ̀ sì ń lọ. tó o sì lálùwàlá rẹ̀ tábà lábẹ́lá rẹ̀. ó lè kírun kírun. dandan ni. dandan ni. فإذا أمنتم nígbà tọ́kàn rẹ̀ bá balẹ̀ tán فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. ẹ rántí Ọlọ́run ẹ wá rántí Ọlọ́run. ẹ sì máa yìn ẹ máa yìn lọ́pọ̀lọpọ̀. gẹ́gẹ́ bọ́lọ́run ti ṣe fi mọ̀ yín mọ́. bó ṣe fi mọ̀ yín mọ pé kẹ́ẹ̀yìn ń kẹ́ẹ̀rántí ń ẹ̀sìn bẹ́ẹ̀. ìtọ́lọ́run ọba kọ́ yín bó ti ṣe kọ́ yín mọ́ náà ni ẹ fi máa yìn. bó ṣe kọ́ yín mọ tó fi mọ̀ yín mọ bẹ́ẹ̀ náà ní kí a máa fi yìn. tẹ́ bá wo àyà yìí ẹ rí i pé ó so mọ́ àyà ti ìṣẹ̀lẹ̀ حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. irú wo ni mo pè fún yín wípé gbogbo àwọn àfáà wọn panupọ̀ wípé ìrun tí Ọlọ́run ń bá wí nù ìrun àlásàrì bó ti ṣe pa dandan tó gbogbo òrun náà ló pàtàkì o àmọ́ ti àlásàrì yìí òun ló fẹ́ pa dandan jù kì í ṣe pé ó jẹ́ nǹkan kan o kì í ṣe pé ó tún lọ́lá ju àwọn àyókù lọ o àárín ìgbà ń ìrẹ̀ra ọ̀pọ̀lọpọ̀ ẹni lọ bẹ ìwádìí ẹgbẹ́ òní dìde. ìṣeéṣe kó ṣe pé nígbà ẹ̀rùn ni ó lè ṣe gba ẹ̀rùn. ẹ wo bá a ti ṣe wà nísìn ẹ wo bá a ṣe wà nísìn. à ń gbààwẹ̀ lọ́wọ́ àlásàrì ìrun àlásàrì ẹ rí i pé ìmọ̀ ṣe tíkọ́tíkọ́ kì í n tó fà tí ń fi rí bẹ́ẹ̀ ó ti rẹra ni ẹ mọ̀jọ́ rẹ̀ yín lọ́lọ́run wí ń bẹ̀ wọ́n
iná lọ́lọ́run tọ́ka sí. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. ẹ̀rí wàkúmú lillahi tọ́lọ́run ń sọ̀rọ̀ ń bi eléyìí. ọlọ́run rán wa létí wípé lásìkò àlásàrì òun ìrẹ̀wọ́ rẹsẹ̀ ìrẹ̀ra. ìrẹ̀ gbogbo ara tó bá ṣe àsìkò náà wá dàmú rẹ̀ pàkàbọ̀. òròjú máa mú yàn pé kó tún wá dìde póun ó wàá kírun lọ́lọ́run fi ń sọ fún wa pé ẹ dìde ẹ má jẹ́ kí òròjú ó mú yín tẹ́wàá sọ pé kí n wá kírun yìí ó lálàáfíà ó pé ó rí ọ lásán ni ǹdè ìwọ náà dìde. وقوموا لله قانتين. ẹ juwọ́ ìṣẹ́lẹ̀ fún ọlọ́run. لله قانتين. ẹ má jẹ́ ó rẹ̀ yín nígbà náà. ẹ má jẹ́ ó rẹ̀ yín o nígbà náà. ẹ dìde kẹ́ ẹ kírun. ẹ dìde kírun. فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. nígbà tẹ́ bá kírun tán tọ́kàn yín balẹ̀ ẹ má gbàgbé ọlọ́run ẹ máa rántí ọlọ́run gẹ́gẹ́ bó ti ṣe fi kọ́ yín ìrántí ọlọ́run kì í ṣe pé ká máa sọ lẹ́nu lórí fè tá à ń sọ yìí. tẹ́ ń bá ń dúpẹ́ ẹ tún máa tọrọ tẹ́ ń fẹ́. èyí tọ́lọ́run ṣe fún yín ní ẹ dúpẹ́ èyí tẹ́ ń fẹ́ kó tún ṣe fún yín tuntun ẹ béèrè. ìtẹ́ ń fẹ́ wájú ọlọ́run ọlọ́run ó sì fún yín. والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجنا فلا جناح عليكم فيما فعلنا في أنفسهن من معروف والله عزيز حكيم. والذين يتوفون منكم ẹ rí àwọn tí baálé wọn tí wọ́n bá ṣiṣẹ́ tí wọ́n bá sípò padà. àwọn tí àwọn baálé wọn àwọn ọkọ wọn tó bá jáde láyé. ara iyì àpọ́nlé tọ́lọ́run ṣe fóbìnrin rèé o. nínú àwọn iyì àpọ́nlé tí bàbá ń sọ lánàá bọ́lọ́run ṣe fún ẹ̀yin obìnrin ọ̀kan tó rìn nínú ẹ̀. wàyẹ̀sọ̀rù àzìwájá tí wọ́n sì fi àwọn ìyàwó sílẹ̀ kì í ṣe pé wọ́n fi ilẹ̀ lásán o ọlọ́run ò tí ì máwọn ìyàwó lọ àwọn ń bẹ láyé ìyàwó ń bẹ ó pa dandan wípé kí ọkọ kó pèsè kalẹ̀ fún wọn fún àwọn ìyàwó ọkọ wọn ló nù àwọn ò nù. àwọn ò nù wọn sì gbọ́dọ̀ ráàyè torí kó kú. jíjẹ múmu wíwọ̀ ìfọ̀kànbalẹ̀ níná lílò
ẹ̀tọ́ ni fún ọkọ kó pìpìà rẹ̀ kalẹ̀ fáwọn ìyàwó ẹ̀. Ọlọ́run ọba mọ́sàfisọ́ rẹ̀ sọ wa. Àmín. Ọ̀pọ̀lọpọ̀ wa ní ọ̀rọ̀ yìí ò yé, kì í ṣe pé ní wàásí tá ń sọ yà ń sọ lérèfé ni. Àwọn tí wọ́n dàgbà tí wọ́n bí wa táwa tara wọn kò yé àwọn náà. Wọ́n fi ìyàwó lẹ̀, ẹ̀tọ́ ìyàwó wọn fi dùn ún. Ta lẹ fẹ́ kó tọ́jú wọn? Àwọn obìnrin wọ̀nyí wọ́n jupá ju sẹ́ẹ̀lẹ̀ fún wa. Àwa fi wọ́n lẹ̀ at least ó kéré parí ọdún kan a gbọ́dọ̀ pèsè jíjẹ múmu lílò níná wíwọ̀ a gbọ́dọ̀ pèsè rẹ̀ fún wọn. Àṣẹ ni o. ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج. Ẹ̀rí lẹ́yìn pípèsè ìjẹ ìmu ìná ìlò gbogbo nǹkan tọ́lọ́run ní ká ṣe yìí, Ọlọ́run tún pa wá láṣẹ pé ẹ má lé wọn jáde o. Nígbà tó baálé wọn kú ẹ wá sọ pé tọ̀ ẹni o fẹ́ ti lọ ìwọ náà gbéra kángárà rẹ̀ lẹ̀ ó ṣẹlọ́run. Ẹni ó bá ṣe bẹ́ẹ̀ ṣẹlọ́run ẹ gbọ́dọ̀ lé wọn jáde. فإن خرجنا فلا جناح عليكم فيما فعلنا في أنفسنا من معروف. ẹ̀yin náà wá ní nǹkan tó ṣe pé àwọn Ọlọ́run á bá yín wí sí lérí ẹ̀ táwọn obìnrin yìí tó bá ṣe pé fúnra wọn lọ́kàn ara wọn ni wọ́n ti decide wípé tọ̀ ńgbà ọkọ mi kú. Wọ́n wá yọkọ́ lọ́wọ́ lẹ́nu rẹ̀ pé tọ́ ńgbà ọkọ òun ti kú kọ̀sẹ́ni tóun rí kojú jọ mọ́ òun ò gbéra lókù. tó wá gbéra ẹ̀ṣẹ̀ lọ́hùn. ẹ sá make sure wípé ẹ̀tọ́ wọn ẹ fún wọn. lẹ́tọ̀ọ́ wọn lọ́bẹ̀tọ̀ wọn dùn wọ́n o. والله عزيز حكيم والله عزيز حكيم. dájúdájú Ọlọ́run azizun ọba tó gbọngbọ́n ni. ọba tó gbọngbọ́n lọ́lọ́run. hakimun ọ̀jọ̀gbọ́n ni hakimun. Ọlọ́run èyí sì ṣe Ọlọ́run tóbi púpọ̀ ọba tó kàhárù tó kàmàmà òun ni azizu hakimu ọlọ́gbọ́n ọlọ́pọlọ. Ọlọ́run ló gbọ́n òun ló sì mọ ohun tí ń sọ káwa náà ó sì jẹ́ kó yé wa wípé ìtọ́lọ́run sọ ń bí yìí ń fi ń dáàbò bo àwọn obìnrin kí wọ́n ká má fi wọ́n ṣe yẹ̀yẹ́ ká má sọ wọ́n dàpàtì. Wọ́n wúlò fún wa. Púpọ̀ bàbá. Ìlò tá ń lò wọ́n. Ìlò tá ń lo obìnrin. Téèyàn bá rò ó. Tó bá fẹ́ tẹ̀lé ṣẹ̀ríà. Kì í ṣe pé ìyàwó tá a fẹ́ nítorí kó máa dáná fún wa. Bàbá ní ìyàwó tá a fẹ́ gẹ́gẹ́ pé kó máa dáná torí ìfẹ́ dáná fún wa kọ́. Kì í ṣe pé kó dáná. Ó dáná. Àbí kó ṣe pé gbogbo iṣẹ́ ilé òun ni ó wà ká sọ ni ó máa wá fọ̀ ni ó máa ṣe bẹ́ẹ̀ kọ́ ń tá a fẹ́ fún lọ́dọ̀ àwọn eléèbó wọ́n máa ń pe kinní kan èèbó Yorùbá wọn á ní fẹ́fẹ́rítì. Èèbó Yorùbá ni o fẹ́fẹ́rítì afẹ́
afẹ́ ni. ẹni afẹ́ ni wọ́n. ẹni tá a fẹ́ ni wọ́n. ihun tí ó yẹ wọ́n. afẹ́ ẹni afẹ́. ihun tí ó wà lára obìnrin. ètò wà lára obìnrin. tó bá jí láàárọ̀. tó bá jí láàárọ̀. kó wẹ̀. kó wẹ̀. kó túnra ṣe. kó túnra ṣe kó tó dán Ọlọ́run. kó rìn síwájú. kó rìn sẹ́yìn. kó rìn sẹ́yìn. kó rìn síwájú. kọ́kọ́ rẹ̀ ó máa wú. kì í ṣe wípé kí ọkọ kó máa wá rí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ẹrú. ọwọ́ á máa rí ìyàwó rẹ̀ bí ẹrú ọ̀dà bẹ́ẹ̀. àwọn ìyàwó wa tí wọ́n ń dáná fún wa. àwọn ìyàwó wa tó ń dáná fún wa. Ọlọ́run ló lè ṣẹ̀san fún wọn. Ọlọ́run ló lè ṣẹ̀san. ìfẹ́ náà ló sì sún wọn débẹ̀. bàbá nígbà yìí ní ìṣẹ̀lómi wọ́n máa jí ni. pé kó wá jẹun. òun ò sì ní sùn. àwọn ò sì ní sùn látàkó kan méjìlá. Allahu Akbar. ó tó máa wá jí wọn. nítorí wípé ọkọ mi fẹ́ jẹ sààrì. lójú òtò máa jáde mọ́ wọn. strẹ́ẹ̀sì ni lásán. ọlọ́gbà bàbá. kì í ṣe ẹ̀tọ́ yín o. kẹ wá sọ pé obìnrin kò dáná fún yín. ẹ wà torí ẹ̀ bàjẹ́. ẹ jẹ̀bi. iṣẹ́ wọn kọ́. àmọ́ ibi tí ìfẹ́ bá wà. ibẹ̀ làlùbáríkà jókòó sí. àwọn náà ń ṣe gbogbo iṣẹ́ wọ̀nyí. nítorí àwọn ọmọ tiwọn náà ni. àwọn ọmọ tí wọ́n bí fún ọkọ káwọn ọmọ náà fi lè lálùbáríkà. wọ́n wá sọ̀rọ̀ àwọn dẹrú. ó yẹ kí àwa ọkùnrin náà ká mọ̀ wípé n tí wọ́n ń ṣe lára wa ó pọ̀ púpọ̀. a mọ̀ pé tí wọ́n ń ṣe lára wa ó pọ̀ a mọ̀ pìtì wọn a mọ̀ tẹ̀ wọ́n. وللمطلقات متاع بالمعروف حقا على المتقين حقا على المتقين. àbòtó o ṣeun mo rí i pé ohùn rẹ̀ yìí tọ́ Ọlọ́run ó là á. وللمطلقات متاع بالمعروف حقا على المتقين حقا على المتقين. ẹ rí àwọn obìnrin tí a kọ̀ ọ́ lẹ́wọ̀n yìí. àwọn obìnrin tá a bá kọ̀ ọ́ lẹ̀. ká ṣe dáadáa sí wọn. ká ṣe dáadáa sí wọn. gbogbo èèyàn kọ́ lọ́lọ́run bá wí níyìn o. gbogbo èèyàn kọ́ lọ́lọ́run bá wí níbí. gbogbo ẹni tí ń bá ń bẹ̀rù Ọlọ́run. gbogbo ẹni tí ń bá ń bẹ̀rù Ọlọ́run. tó mọ̀ pé Ọlọ́run ló dáhùn. tọ́mọ̀ pé Ọlọ́run ló dáhùn. Ọlọ́run ní sì ń ṣe ìjẹ ìmú fún òun. Ọlọ́run ní ṣe ìjẹ ìmú iná ìlòho. tí ń sì ń bẹ̀rù ẹ̀. tí ń sì bẹ̀rù ọba tí ń ṣe tó mọ̀ wípé kò sẹ́lòmíì lẹ́yìn ẹ̀. tọ́mọ̀ pé kò sọ́ba mi lẹ́yìn ẹ̀. kó tìrìtì obìnrin dáadáa. kọ́ obìnrin tó dájú kò lè tọ́ da ìṣesí tó dáa ló fi bá wọn lò. Bismillah. كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون. àwọn àmì wọ̀nyí. àwọn àmì yìí lápapọ̀ rẹ̀. gbogbo ń tà ń bá bọ̀ látàárọ̀. ń tà ń wí bọ̀ látàárọ̀. bọ́lọ́hun tí máa ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ fún ẹ̀dá òun rèé. bọ́lọ́hun tí máa ń yànnà náà ọ̀rọ̀ tí máa ń ṣàlàyé rẹ̀ ní yékéyéké fẹ́dẹ̀ òun yìí o. kí nítorí kíni. torí kíni. nítorí ká fi lè ní làákàyè. kí làákàyè wa ó sí. ká mọ̀ wípé àwọn ìyàwó wa tá a fẹ́ sílé a kì í wọ́n ẹsẹ̀rú. a sì lè tìrìtì wọn bí ẹrú.
ẹni ó bá ṣe bẹ́ẹ̀ ẹni bá ṣe bẹ́ẹ̀ kò ní bẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run ni àmẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run àbẹ́ tí bẹ̀rù ọlọ́run yóò fi àpọ́nlé àti iyì yóò máa fi bá wọn lò. wọ́n nílé èrè ni wọ́n لعلكم تعقلون nítorí لعلكم تعقلون nítorí kí làákàyè yín ó fi lè ṣí kẹ́ ẹ má jókòó nú ẹ má jókòó nú kí àtọ̀ wà láàrin àti ẹranko lọ́lọ́run fi sọ àyà yìí kalẹ̀. bisimilahi alamtara ilalladhina kharaju min diyarihim. ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس لا يشكرون ألم تر إلى الذين خرجوا من ديارهم. ọlọ́run ọba ń pàkíyèsí wa sí kinní kan ní àsìkò Ànábì Muhammad àbí tó tún bá àsìkò tiwa náà mú nísìn àsìkò tànábì ogun ìmọ̀ léèyàn káàkiri àmọ́ lásìkò tiwa nísìn àwọn ọmọ dáadáa ọlọ́run kó ṣe wọ́n lọ́mọ dáadáa tí wọ́n bá wọ àárín ìjọ gbogbo ìjọ tí wọ́n bá wọ̀ wọ́n tú ọjà òǹkàlùkù ó mọ̀ wá sákàkì ẹ̀rí ni. ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ni wọ́n mọ̀ tú jáde. in tí ń ṣẹlẹ̀ ní Palestine pẹ̀lú àwọn Bani Israel tẹ́ ń bá ń wo fíìmù ẹ rí báwọn èèyàn ti ṣe ń sá káàkiri ogun ló dé tó bí yíhun ìyàtọ̀ tí ń bẹ ń bẹ pẹ̀lú tiwa nù àfọ́fà ní tiwa kò sì mọ akọ̀wé ò mọ bus stop bí tọ́lọ́run bí àsìkò tiwa bá dé àtò láre o àtò lẹ́bi o ó ṣàfẹ́mi ẹ̀ nítorí àwọn wọ̀nyí ò múra àjà fún wọn àmọ́ àwọn wọ̀nyí nítorí kí wọ́n má bàa jagun yé ogun ń bọ̀ ẹgbà wá o pé ọlọ́run mọ́jẹ̀ ó ká mi mọ́ wọ́n wá ń tú jáde wọ́n ń sá ọlọ́run ní síọ̀ wọ́n yìí sá kí lẹ̀ ń sá fún gbogbo ète kéte tẹ́ ẹ dáhùn àwọ ọlọ́run á sì sọ pé ẹkù. فقال لهم الله موتوا ثم أحياهم فقال لهم الله موتوا ثم أحياهم. ntí àyà yìí ń sọ fún wa. ni pé. ṣé ẹ mọ̀ yìí pé ìbẹ̀rù bójó yí pààyàn. dáadáa lẹ́yìn orí ilé tí sáàkì.
bí kú ń bá dé kì í ṣe kú tòótọ́ kìí ṣe kú tòótọ́ ẹ̀mí ló fò lọ èèyàn pè lọ dákú wọ́n ló dákú ẹni bá dákú kìí ṣe tọ́kọ́ padà wá. àmọ́ ń gbọ́ ọlọ́run nílò rẹ̀ ètè igun tẹ́ ẹ sá fún ẹ tún jí àsìkò yín ètí ìtó. àmẹ́ni kú bá dá èyí ò ní ọ̀dà kí á. إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. kò yé yín ni ọlọ́run ọba ó lọ́lá lérí yín ọba tó lọ́lá lérí yín gbogbo ẹ̀yin ẹ̀dá gbogbo ẹ̀yin ẹ̀dá kò bá mùsùlùmí wí nìkan wí tó kó dáadáa ni. àti gèfèrí àti mùsùlùmí àtàlìjẹ̀nú àti gbogbo orú ẹ̀dá yòówù tó dá ọlọ́run ọba ọlọ́lá lérí wa ó jù wá lọ kò sì sí nǹkan tí ò lè fi wá ṣe. ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس لا يشكرون. gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún wa nídẹ̀ra yìí àmọ́ pẹ́ dú bàbá dúpẹ́ á ti ṣe rí mi gbà tọ́lọ́hun sì sọ pé la in shakaritum la azidannakum. la in shakaritum la azidannakum wa la in kafaritum inna azabi la shadidu inna azabi la shadid. àsóyẹ ká máa dúpẹ́ fún ọlọ́run. ọpẹ́ là máa dá bàbá wà lẹ́kún. ọ̀rọ̀ wa gba ọpẹ́ fún ọlọ́run. ọ̀rọ̀ wa ọkọ̀ sọpẹ́. waqatilu fi sabilillahi wa'alamu anna Allaha sami'un alim. وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم واعلموا أن الله سميع عليم. waqatilu fi sabilillahi ẹ jagun lójú ọ̀nà tọlọ́hun. ẹ jagun lójú ọ̀nà ọlọ́run. nítorí tọlọ́hun. torí ọlọ́run ni o. ẹni tó bá fẹ́ gbé ẹ̀sìn míì bọ̀ yín lọ́rùn yàtọ̀ sí Islam tó sì gbé ogun kò yín lórí ẹ̀ má ṣojo ìwọ náà fèsì ẹ̀ẹ̀kan lọkùnrin kú ọ̀rọ̀ sọ́jà nù kò sí ní tí bà sọ́jà lẹ́rù ó ti mọ̀ yí pé gbogbo ohun tóun ó lò láyé tí wọ́n bá ti kọjú ìbọn sí òun ọ̀tá àkọ́kọ́ náà ní tiẹ̀ tí wọ́n bá ti ṣe pàù tó bá ti bá ó mọ̀ pé òun lọ́nu ó ti rẹ́dì fún èyí òun ni máa gbó wọn láyà tí sọ́jà máa fi kojú gbogbo tó bá bà wípé after all owó rẹ̀ náà wọ́n sì ń san fún wọn àwa jàmáà tá a wá tafsiri lónìí mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín èyí tí mò ń fẹ́ bíbí yìí tí máa kún lọ́tún lósì níwájú lẹ́yìn tó ṣe pé ìfẹ́ dojú títì tí tafsiri bá ń lọ tínú èèyàn sì máa dùn apọ̀ lónìí o wàláhì apọ̀ lónìí ó dùn mọ́ mi púpọ̀ ẹ dákun ẹni tí ò bá mọ̀
ẹ jẹ́ kó mọ̀ yìí pé tafsiri wa ti ó ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ànábì náà máa ń bẹ̀rẹ̀ fẹ́ni tí ó bá ti wá kọ́sọ̀ fẹ́ni tí ì wá. n tó fa gbogbo bọ́rọ̀ ti ṣe rí yìí bàbá ní tó bá gbogbo ààrẹ rí. àfi ká bẹ lọ́hùn àfi ká bẹ lọ́hùn. owó mọ́tò gan-an bàbá bí ìgbẹ̀yẹ tí ráfì ìgboro ní. owó mọ́tò gan-an nǹkan ni àfẹnitọ́lọ́hún bá ń bá rìn tọ́lọ́hún wà lẹ́mìí ẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́ba wà lẹ́mí ẹ̀ lẹ́mọ̀ rí di tọ́lọ́ba. náà ni lẹ́ẹ̀mọ̀ rí gbogbo yín ọlọ́run ó ka ara àlùbáríkà fún wa ọlọ́run ó sì gbà fún wa kanlẹ̀ èyí tá a fọkàn sí lóore ọlọ́run kó ṣe é ááyà tó kàn tá a bá ní ká kó sí agbami rẹ̀ lónìí yóò gbàsìkò nítorí wípé kì í ṣe ááyà téèyàn fojú di. bàbá ní kì í ṣe ááyà tán fojú di ìgbèdé tí lójú kò fi lásán. mo sì dúpẹ́ fọlọ́run. bàbá làwọn dúpẹ́ fọlọ́run. ááyà yìí. bàbá láyà yìí. nígbà tá à ń ti wá sọ̀rọ̀ yunifásitì. bàbá nígbà tí a fi ń sọ̀rọ̀ yunifásitì. amúwálábàá. amúwálábàá. wípé àwa tá a jẹ́ ẹgbẹ́ ansarul islam pẹ̀lú àwa àdàbíyà. gbogbo àwa tá à ń jẹ́ ẹgbẹ́ ansarul islam àtàwa tá à ń jẹ́ àdàbíyà bákan náà. kíní yìí kíní wa ni. kíní yìí kíní wa ni. kì í ṣe tẹnìkan. bẹ́ẹ̀ni ọmọ tí a wà ní. bàbá tó dá méjèèjì lẹ̀. bàbá tó dá méjèèjì lẹ̀. kò sọ pé òun lòun ní. bàbá ò sọ pé àwọn làwọn ní. gbogbo nàìjíríà gbogbo àgbáyé ló ní. bàbá ẹ̀ bá ti wọ́n ti gbọ́ tẹ́lẹ̀ gbogbo nǹkan àjọ ní. ṣé àwa náà. àwa náà. a bára wa sọ̀rọ̀. àwa bára wa sọ̀rọ̀. ẹ jẹ́ ká jọ gbárùkù ti yunifásitì tọrọ kọ́bọ̀ wa ení tere èjì tere ó mọ̀ ṣe sóore fún wa. yunifásitì ọ̀hún lọ́lọ́run ní kó ti yè kó yè kóró yìí. ọlọ́run mú ṣe. ọlọ́run ó ṣe o. nínú ọpẹ́ tó yẹ ká máa dú fọ́lọ́run náà nù. ẹ̀yin tẹ́ ń fẹ́ràn ọlọ́run látara wọn bàbá àtàwa tó ṣe yí pé nítorí tí bàbá là ń fi ń ṣe gbogbo nǹkan a dúpẹ́ fún yín. bàbá là ń dúpẹ́ gbogbo àwọn tá a sọ̀rọ̀ ìfẹ́ bàbá ṣe gbogbo nǹkan bàbá dúpẹ́ fún wa. ọdún kan ti fẹ́ pé tán báyìí. ọdún kan fẹ́ pé tán báyìí. àwọn ọmọ ti wà ní yunifásitì wọ́n ti ń kẹ́kọ̀ọ́ tọrọ kọ́bọ̀ yín ló ṣiṣẹ́ ń bẹ̀. a dúpẹ́ fún yín o. àmọ́ gbàmú ò tán bà. bàbá nígbà fún ọ̀tọ́bà èyí ó kíyèsí náà ni o. béèyàn bá sì fẹ́ kí orí ọlọ́run kó pẹ́ lọ́wọ́ òun. béèyàn bá fẹ́ kó orí ọlọ́run kó pẹ́ lọ́wọ́ òun. àfi kó tún ṣe kún. àfi kó ṣe kún o. a rọ̀ yín. bàbá la tún rọ̀ wá. a ní ẹ kó wá. kò papọ̀ mọ́ ti tàfsírì tá à ń ṣe. ìwọ tọ́lọ́run bá ràn ṣe. ìwọ tọ́lọ́run bá ràn ṣe. tó ń wá nǹkan kan wájú ọlọ́run. tó ń wá nǹkan kan wájú ọlọ́run. tó o sì fẹ́ kí ọlọ́run ó dá ọ lóhùn. tó fẹ́ kí ọlọ́run ó dá ọ lóhùn. yunifásitì ní àkáǹtì. yunifásitì ní àkáǹtì tó yanrantí. ẹ sẹ́ndì sí wọn. wọ́n ò pè fún wa. wọ́n ó fún yín ní àkáǹtì wọn. àkáǹtì náà bá wọn. wọ́n ní bí apá bá tó tán tó bá kún yìí tán yìí tó wà ní. ìwọ̀n bá ń tí ń bẹ́lẹ̀ là ń rí lò. wọ́n ní tí ń bẹ́lẹ̀ là ń rí lò dábàá yìí. nàìjíríà ipò tá a wà yìí. ipò tá a wà yìí. a gbà fún ọlọ́run. a gbà fún ọlọ́run ni o. ìwọ ni ìwọ ni ìwọ ni. ìwọ ni ìwọ ni o. mú ìdẹ̀kùn bá wa. mú ìdẹ̀kùn bá wa. ẹnu ìdẹ̀kùn la fi ń bí àwọn òkúta ní o. a bẹ̀ ọ́ ọlọ́run. a bẹ̀ ọ́ ọlọ́run. a fi kúdùrà rẹ̀. àfi agbára rẹ. ìrádà àwọ̀ ọlọ́run. àti ìròǹgbà rẹ ọlọ́run. sífà rẹ̀. ìròyìn rẹ. a fi bì ọ́. àfi bẹ̀ ọ́ ọlọ́run. má tú àṣírí nàìjíríà. àwọn tí wọ́n ń ṣèjọba. àwọn tí wọ́n ń ṣèjọba. dákun tọ́ wọn sọ́nà. tọ́ wọn sọ́nà. ebi tí ń pàlú yìí. ebi tí ń pàlú yìí.
ó ga ọ̀gá ipa àti yín náà ò ká ipa tí náà ká mọ̀ bẹ́ẹ̀. kí ni tẹ́ ẹ lè ṣe tó lè bọ́ mílíọ̀nù èèyàn èkí ni tẹ́sí tó lè bọ́ mílíọ̀nù èèyàn. gbogbo ń tẹ́ ẹ bá lẹ́ ṣe ìjẹ́ bá lẹ̀ ṣe. ńjọ́ tẹ́ ẹ bá ṣe ìjẹ́ bá ṣe. tó ń kálukú gba ohun tí ó gbà àdúgbò àti ọ̀gá. bóyá ńjọ́ náà ni ó tàn bóyá kọ́ jọ́nà náà dọ́ bàbá. tó bá di ijọ́ kejì tó bá di lókèjì. ọ̀hàhà ó tún mú wa nígbà táwọn ìsàjà ajálà àti oúnjẹ sí lọ́rọ̀ ajálà àti jẹ̀dí. in tó yẹ wá ìtọ́ yẹ wá. àwọn ọmọ wa àwọn ọmọ wa tí wọn ò ríṣẹ́ tí wọ́n ìrọ́nà yóò ríṣẹ́. ẹ dákun ẹ dákun. ẹ kírètì iṣẹ́ fún wọn ẹ jẹ́ wọn oríṣẹ́. kí wọn oríṣẹ́ kí wọ́n máa rí tọ́rọ́ kọ́bọ̀ káwọn náà máa mọ́wọ́ lẹ́nu ọlọ́run ọba kó bo àṣírí wa ọlá wílé ọlọ́run kó lọ lógo ọlọ́run lọ́la ààbọ̀ síbi àyà kíkan àfa àyára bismillah. Allahu akbar. إنا أعطيناك بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ká má gbàgbé àti tún dájọ́ tèmi náà àwọn bàbá wa Alhaji àgbà ti mú 2000 naira tí wọ́n wá owó sàárà wọ́n ń ṣiṣẹ́ tó báyìí wọ́n tún náwó káwa náà náà ní o ọlọ́run jọ dáa fẹ́nìkọ̀ọ̀kan àwa náà tèmi náà ti débẹ̀ o ọlọ́run ṣàánú gbogbo wa Alhaji wa bàbá wa Musaiduddin bàbá wa sáyé 2000 naira bàbá Buhari sáyé my lord justice sáyé 2000 naira kálukú ló ṣe sàárà àti ẹ̀ náà ọlọ́run jọ dáa fẹ́nìkọ̀ọ̀kan wa o wọ́n láago mẹ́rin bàbá wa àgbà ní Gùrùmọ́ bàbá wa àgbà ń Gùrùmọ́ tí wọ́n náà ti débẹ̀ àáfà wa bàbá àlífò ògòǹgò 1000 naira bàbá wa àgbà Adébísí 500 naira bàbá wa Kẹ́míyà àfà àgbàlagbàjì bàbá wa àgbàlagbàjì 500 naira ọlọ́run jọ dáa fẹ́nìkọ̀ọ̀kan Al-Ansari kúlù wallah àwọn àfà àgbà àtàwọn bàbá. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. chairman wa Ansar Islam ní Lagos zone Alhaji Taofeek Al-Ansari 1000 naira lọ́wọ́ kára barakallahu fiikum barakallahu fiikum lọ́wọ́ jọmọ́ dá sí 1000 naira adúgbòlọ́bẹ̀ ọlọ́run subhana rabbika رب العزة Alhaji wa àwọn ọmọ Alhaji wa ọlọ́dí méjì sáyé